yọ̀ǹda àwọn bàbá wa àgbà níkàlẹ̀ wọ́n ní náà àtẹ́yìnáka èyí tí a máa fi béèrè àlékún àlàáfíà fún bàbá Mukadam Agba. Damallahu hayatahu. bí a ti máa ké wọ́n ní a tún ké bẹ́ẹ̀ náà ní ọ̀sán tòní. àwọn tá à ń ké náà lásìkò àyàn yìí wọ́n ní a ké kóhó yẹn mu. bismillahir rahmanir rahim inna àtẹ́yìnáka al-kawsara fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين فسيكفيكهم الله وهو السميع العليم فسيكفيكهم الله وهو السميع العليم فسيكفيكهم الله وهو السميع العليم آمين متى متى آمين آمين àmín Allah. Bàbá ní àwa tá a ké wọn lọ mọ́sá dúró tẹnì kọ̀ọ̀kan wa náà káké náà àti iná ká kọ̀ọ̀kan fúnra wa. bisimilahi rahman rahim inna atayna kalkawzar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. bàbá wa ìmáàmù àgbà níkàlẹ̀ wọ́n ní a ṣe alihamudulilayi mẹ́ta káwa ké ẹlẹ́ẹ̀kẹta ká ké parí. ọba tó ní gbígbàdúrà a fi dúpẹ́ orí àwọn àgbàlagbà lára gbogbo àwọn àgbàlagbà wa lágbàjá ṣe lágbàpọ̀. Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillahi Rabbil Alamin. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqima. Siratal ladina an'amta alayhim. Ghayril maghdubi alayhim waladdallin. Amin. Wọ́n ní kí a farabalẹ̀ nítorí Ọlọ́run. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف فلا تنهرهما وقل لهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. àwọn èèyàn gbọ́dọ̀ ń tóbi dáadáa ká lè nílá dáadáa nínú àwẹ̀ ẹ̀jẹ̀kẹ̀lẹ̀kẹ̀ tó lókè jù báyìí lọ. wọ́n ní àfarabalẹ̀ nítorí Ọlọ́run. bó ṣe wà ká tó máa wẹ̀ bẹ́ẹ̀ náà lọ́wọ́ àánú àwẹ̀ kọ́dà bí ọba sáwẹ̀ mọ́ náà bí ó ti máa wà náà nù. Bàbá Mukadam Agba ní #1 citizen fún council of ulama ní gbogbo Kwara. Bàbá ìmáàmù àgbà al-Imam al-Fulani wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá. Bàbá làwọn yọ̀ǹda wọ́n ní yóò sì máa dá sí ni. Bàbá ìmáàmù àgbà al-Imam al-Malawi wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá. Wọ́n làwọn yọ̀ǹda mo tún wá jíṣẹ́ nípa bàbá gbé ẹkú náwó wa Ọlọ́run sàn yín lẹ́san olóore. Bàbá ìmáàmù àgbà ní Gàmbàrí àgbà ìyọ̀ǹda wọn. Bàbá ìmáàmù àgbà ní Gàmbàrí àgbà ìyọ̀ǹda wọn lẹ́ẹ̀kẹ́sì. Bàbá wa Jánásí àgbà ìyọ̀ǹda wọn. Bàbá wa àlífà wa àfàwà rábànà àgbà ìyọ̀ǹda wọn àlífà àkókéwù nù ni. Bàbá wa àgbà Gáúsùlẹ̀ Àbúrárì. Bàbá wa àgbà mọ́ wá padà sọ́dọ̀ bàbá gbogbo ayẹyẹ tó kú mọ́. Bàbá wa ní mọ̀sígbà tòní. Ẹ bá sọ fún ní Adamallahu hayatahu. Ọlọ́wọ́ bá ń dúró ti bàbá jù báyìí lọ àgbà yọ̀ǹda yín o àpadà. Bàbá wa àgbà national missioner fún Ansarul Islam
àgbà yọ̀ǹda wọn àti àwọn àti gbogbo àwọn àfáà tí wọ́n bẹ̀ ń bẹ̀ wọn. ìgbọ́dọ̀ mọ́gbà ti àfáà wa òsì ọ̀yẹ́mí àti àfáà wa àgbà àwíyá àgbà àlífà wa ọ̀rẹ́ àwọn tá à ń jọ ń gbénu ìgbọ́dọ̀ mọ́gbà yọ̀ǹda wọn. ìmáàmù wa lórí òkò ẹ dákun àwọn èèyàn ń sọ sí mi níyà wọ́n ń sọ sí mi lọ́tún yálà tí sọmọrí ń fẹ́ dọ̀ tí ì bá gba tí kò ní dùn wọ́n mọ́ mú àgbà. ìmáàmù wa lọ́sìn níyà yín kọ́ àfáà wa gèrè àfáà wa tí bẹ́ẹ̀ mọ́ àgbà tí àfáà wa bàbá ńlọ́ọ̀dù àfáà wa jísafẹ́ mọ́gbà yọ̀ǹda wọn. ọwọ́ àkú ọ̀rẹ́ wa nì àṣeyù alikọ́sìmì ṣe yọ̀ǹda àbá àwọn amọ̀dẹ àbá àwọn ayára àgbàtìyìn náà gbogbo àbá àwọn Sirul Maktoum àti gbogbo ẹ̀yin ọmọ bàbá gbogbo ẹ̀yin ọmọ ìyá àgbà yọ̀ǹda wọn. Alhaji wa Abdulafeez kọ́mọ́ndà wọ́n ẹ̀sẹ̀ darí South Africa ni owó tí wọ́n ń ná lọ́wọ́ ní kọ́ bá wa kó ṣe yọ̀ǹda àbá àwọn àti ń darí wa látàárọ̀ ọ̀dà àtòrí àsìkò gbogbo ẹni Gausule Aburari mo ti dákọ̀ wọn lẹ́ẹ̀kan tó kó mọ́ alẹ́ àmì ní dáńtàtà gbogbo ìmọ̀gbà yọ̀ǹda yín. wọ́n ní Gausule Aburari tí mo gbà yọ̀ǹda ni àbá ìmọ̀ mọ̀lẹ́ ní ẹtì ẹ̀dán Gáúsù wò lẹ́ẹ̀kan kárì àbí àbá ìmọ̀ mọ̀ àgbà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ ẹ̀dán Gáúsù wò. nígbà tí mọ̀ọ́mọ́ àgbà ti fọwọ́ sí i. tọ́ nígbà wọn bá fẹ́ kó olówó Mercedes ń jọ wọ́n ní Mercedes and order. Allah. nígbà gbogbo àwa orders làwa yòókù sẹ́ẹ̀ ti fọwọ́ sí i. bàbá làwọn ti fọwọ́ sí i. gbogbo àwa yòówù tá a bá wà yàn yín àfa àwọn àgbà gbẹ̀dẹ́dùn wọ́n lẹ́ni ọba yọ̀ǹda akọ́nà ọba yìí torí àsìkò ni. ẹ ṣeun kálukú náà lọ́nàwọ́ ọlọ́wọ́n sàn án lẹ́sàn olóore. Habibi Rasulillahi kunli ashafi'an. Habibi Rasulallahi kunli ashafi'an. Agisina ajirina yawma tubula sarairu. Agisina ajirina yawma tubula sarairu. Gáúsù wa ìwọ ni mi bẹ̀rẹ̀ wá sí. Àbá wa yára gbogbo wa tọ́lọ́n bá sí àlìkìyàmọ́ ẹlẹ́kọ̀ọ́sẹ́ni tó lè dúró. Àmọ́ àgísínà àjèrè náà. Yawma tubula sarairu. Gbogbo ohun tí ń bẹ ń kọ̀rọ̀ tọ́lọ́wọ́ wa kò síta. Ọjọ́ náà bẹ̀ ọ́ lọ́hùn. Gbogbo àwa tá a gbà pé ìmáàmù àgbà ni ìmáàmù àgbà. Ọlọ́mọ tó àṣírí ẹnìkankan wa. Àmín. Ẹ dákun ẹ ṣe kọ́dà. Àmín. Nígbà tí wàásì ti di méjì yìí. Tọ́. Bàbá wa ló ní káwa méjèèjì ó ṣe. Bí ó ṣe bẹ́ẹ̀ ìta ṣe yìí náà kó sùn wọ̀n tó. Àmọ́ káwa náà wí kíní kan. Torí àbá àyàrá èmi náà fẹ́ kí wọ́n sọ̀rọ̀ dáadáa. Ìyá wa Maryam ẹ dákun. Àbá àrùn ká dáhùn àgbà nígbà tá à ń gba ìyọ̀ǹda lẹ́ẹ̀kan. Ẹnìkan ń bẹ tó ẹ ká gbà yọ̀ǹda tiẹ̀ náà torí pàṣẹ rẹ̀ látọ̀ wá. Àlùfáà wa kájọlà sẹ́yìn náà yọ̀ǹda tá a bá ti rí wọn a ti rí Sirul Maktoum. Ẹ dákun ìṣẹ́jú mẹ́ta náà níbi sọ̀rọ̀ péré. Káàbáyà rọ́bà ń lo kùtù yìí mi pọ̀ mọ́ ìyókù tiẹ̀. Ìṣẹ́jú mẹ́ta ọ̀hún. Sirul Maktoum àti àwọn àtàwọn yòókù wọn. Àti gbogbo jẹ̀mọ́ tí ìyá pa yín pọ̀ àbí bàbá pa yín pọ̀. Látẹ̀kítà àn. Látẹ̀kítà àn. Ẹ má ṣe jọ ọjà. Ọjà tí ìyá fi pọ̀n yín. Látẹ̀kítà ìbá làwọn mọ̀. Okùn ṣòkòtò ni bàbá ń san níjọ́ náà lọ́hùn. Ẹ má jẹ́ okùn ní ọjà. Ẹ má jẹ́ kí okùn ọjà àti ìyá náà ọjà. Ìntàbí ni ẹ mọ̀jọ́ já àjọṣepọ̀ yín ni bẹ́ẹ̀ bá ti ń ṣepọ̀ okùn dò ní já látẹ̀kítà ìbà làwọn mọ̀. Ètò wọn fi pọ̀n yín náà ní jẹ́ okùn gidi. Ẹ má jẹ́ ọjà. Liyajisiyannaka bidarilibakọ ìjẹ̀lílò. Ọba Buhari ò lè rí yín san lẹ́sàn-án rẹ̀. Kí bá ti dọ́ kán fọ́ lórí báyìí kán fọ́ ọ̀rọ̀ orísun lọ́rùn. Ẹ má da nǹkan tí wọ́n tòrú. Ẹ má jọ dàrú. Tí wọ́n bá ń pé ìyáda ìyàwó Maryam dàmánìsì. Wọ́n ti lọ. Wọ́n lalẹ̀ lẹ́nu. Wọ́n kì í yá nìkan bọ̀bẹ̀ níhà. Yá Maryam
ìyá wa Maryam dà. Siriti sali datan. ọ̀tẹ̀ ni tí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ń bọ́ sára rẹ̀ báyìí. Kahibatan. inú rí odò bó ti wà níwọ̀ nìkan lọ́hùn. Wahidatan. ìwọ nìkan lọ wá dá wà nù sàárè àdúrújọ. Ya Maryama. ìwọ Maryam ìyá wa. Hajari ti diyaro. okoko nù ìlú yìí okoko nù ilé yìí. Mimbadi unsin. lẹ́nu ọba tó orí fàájì ṣe pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Wasakanti likifaro. wọ́n wá lọlé la ilé okó lẹ́nu wọn wá tìwọ́ nìkan bọ̀ bẹ̀. Bigeiri wisadin. kò sí tí ń tì mọ́ fún yà. Ya Maryama. ìyá wa Maryam kò sí wíńdò. Tarakiti li abuna. ọkọ àwọn ọmọ kalẹ̀. Wali ahibaha. ọkọ àwọn olólùfẹ́ kalẹ̀. Wali akuribaha. ẹbí ló kó kalẹ̀ kan rìn. Liman. ta ló kó wọn kalẹ̀ fún. Liman lana rijuli afuwa min rabbina. bó o la ṣe ní sọ bọ́lọ̀ ń pé kọ́bọ̀ wa ṣèdẹ̀kùn fún ìyá yìí. wọ́n ó di i láti rí wọ́n ó di i dẹ́sẹ̀. Amu kaifala natimau fi liha. ta lọ mọ̀ tí ó tù lọ́hùn. Ẹ̀yin náà wo bẹ́ẹ̀ ti tọ́jú màmá yín tó tẹ́ fẹ́ wọn lọ. Wọ́n wá bọ́ síbi tẹ́ ẹ̀ lè rí gẹ́gẹ́ ṣe mọ́ àfààní Ọlọ́run. Wọ́n fi sọ híhẹ́ ní. àmọ́ bàbá lọ wo Buhari àti Muslim. Ata anahu. ọ̀rọ̀ wá pé èmi Ọlọ́run. Bí abudi. Arihamumi umi. Arihamumi umi. mo láàánú jù ya tó bí àwọn ọmọ lọ. Ọlọ́run mọ́sá ṣàánú gbogbo yín jálẹ̀. Àmín. ó sì ṣàánú ìyá yín lọ́hùn. ìṣẹ́jú kan àbọ̀ tó kù náà ni pé ìyá yín ìyá rere ni. inda kólókò ń jẹ. Ayaman inda hulukun jamilun. ìwà tó dá ń bẹ pẹ̀lú ìyá yín lẹ́bi rí báyìí. Ajibatule usuni. gbogbo ọ̀nà ni ìyá dá sí. Ajimaluku lihalin. gbogbo ọ̀nà tẹ bá ní kí ọmọ lọ ìyá dá síbẹ̀. Wasikiruki. ìnana bẹ́rẹ̀ ló Bẹ́ẹ̀nà wọ̀dẹ́ inú. náà bari lu wọ̀dé inú. ọ̀ràn yẹn ni kẹ́ ẹ máa rántí ìyá yín gbogbo wákàtí. Wọ̀dé inú. gbèsè ni fáwọn kan. àwọn tí wọ́n bá fẹ́ ọmọ látara ìyá gbèsè ni fún wọn. wọ́n máa rántí ìyá wọn. Alali abunai. Fi dọ́rí bìlì misali. wọ́n ní kálukú ọ̀nàwọ́ ìyá rere ló bí mi ẹ̀yin lè nawọ́. ẹ̀ nawọ́ kárí pé ìyá rere ló bí yín. Wọ́n ní ayẹyẹ ni ìyá wọn. alihamudulilayi ẹlòmíì ò lè nawọ́ ìyá rẹ̀ pé ìyá rere ni. nítorí eléyìí wasalaamu aleykum wa rahmatulahi. kí máikrófóònù kó máa lọ sọ́dọ̀ bàbá wa the international missioner of Ansarul Islam Society of Nigeria.